ó tún ti ṣẹlẹ̀ o. Ó mà tún ti ṣẹlẹ̀. Kí ló dé? Kí ni Yomi Fabiyi gbà lọ́wọ́ yín? Kí ni Yomi Fabiyi rà nígbà yín? Wọ́n mà tún ti ń fi ikú lé wá Yomi Fabiyi káàkiri. Ẹni ẹlẹ́ni mà tún ti escape kúrò ní Nàìjíríà òun pẹ̀lú ọmọ ẹ̀ lórí justice for Mohbad yìí náà. Ẹ̀dùnú kí ló dé? Kí ló wà nídìí justice yìí náà tó yẹ pé sáfẹ́ jẹ́ ká rí justice yìí gbà? Àwọn wo ló wà nínú ògò tó ń jẹ́ jinn? Àwọn wo ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ tí wọn ò fẹ́ ká rí justice yìí? Ẹ dúró, ta ni ajere ọ̀rọ̀ yìí fẹ́ símọ́ lórí? Ta lẹni náà tó gbẹ̀mí Mohbad tó ń block justice for Mohbad left and right? Kí ló dé? Kí ló dé? Ṣé ẹ ti rí pé níjọba nínú ìlú yìí mọ́? Ṣé ẹ ti rí pé níjọba? Ẹ wo bí ariwo justice yìí ṣe pọ̀ tó. A fìgbà kan sọ wípé bóyá àwọn ìjọba ò gbọ́ ni tá a dẹ̀ mọ̀ pé wọ́n gbọ́. Now àwọn ìjọba tún wá gbọ́ sí i. Àwọn ọlọ́pàá a tún gbọ́ pé wọ́n ń ṣiṣẹ́. Wọ́n náà arrest àwọn kan, wọ́n arrest Àdúrà, wọ́n arrest King White, wọ́n arrest Igbá. At the end of the day náà àti ojú tọrọ yìí. Dìmí ẹni tó yẹ kán arrest gangan. Ìyẹn Wùnmí àti ẹ̀rí kan arrest ẹ̀. Ìyẹn kan yan fandafanda. Ìyẹn kan joyè ọ̀pọ̀lọ́ tó kan yan fandafanda lójú ẹlẹ́gùsí. Tẹ́lẹ̀gùsí ò dẹ̀ gbọ́dọ̀ yí láta. Can you imagine? Bí justice for Mohbad ṣe ń gbóná tó, Wùnmí tó ṣe ń ráyè lọ sí pátí. Ẹ ti máa mọ̀ wípé ọkàn ẹ̀ balẹ̀. Ó rẹ́ni gbọ́kànlé. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní fikú wá ẹni lẹ́ni káàkiri again. Yomi Fabiyi tó ti escape kúrò ní Nàìjíríà o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn. Èmi ò tiẹ̀ tètè mọ̀. Àná ni mo ẹ̀ṣẹ̀ rí information yẹn. Àná òun ni mo ẹ̀ṣẹ̀ rí information yẹn. Torí tèmi bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn, èmi ò kí ń sáré broadcast ẹ̀. Because a lè sọ pé òótọ́ ni kó lọ jẹ́ irọ́. But mo mọ̀ pé irú Yomi yẹn náà kò sí nǹkan tó fẹ́ fi rọ́ṣe. But nevertheless, tí wọ́n bá gbọ́ information, wàá ṣe kọ́kọ́ ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan. So ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìwádìí yẹn, máa gbé òótọ́ mà tiẹ̀ ní. Ìgbà tí wọ́n á gbọ́ tó ń fún ara ẹ̀ gan, tó tún wá fẹnu ara ẹ̀ kan àánú. Kí ló dé? Ẹ wò. Kó má dàbí ẹgbẹ́ bóyá èmi ni mò ń sọ àbí ọ̀rọ̀ dùn lẹ́nu mi. Because mi ò gbọ́dọ̀ gbọ́ information báyìí kí n máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi. Kódà Yomi ti kúrò ní Nàìjíríà láti on the 7 oṣù tó kọjá. Ṣé mọ̀ pé oṣù míì la ṣe múlẹ̀ ní on the 7 oṣù tó kọjá. On the 7 of April ló lóun ti kúrò ní Nàìjíríà. Can you imagine? Ó ga o. Ṣé rí lu wa yìí? Ọlọ́run nìkan ló kàn lè ṣàánú wa o. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Mr. Yomi Fabiyi fún ara wọn náà. Kó bá dẹ̀bẹ̀ kí bóyá èmi ni mò ń sọ, ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. I don't have anybody. I thought nobody would turn up for me. Ebelish. Please send me a DM. I don't follow you. Send me a DM. Ebelish. Please, I'm begging you, send me a DM. I'll convert cam for you. Hey. My silent supporters. Mo yipo. So like I was saying, ayé ìgbà yẹn kọ́kọ́ jẹ́ kó yẹ wá ní pé owó dá padà. Ẹ̀kọ́ akó fún ẹlòmíì, lónìí akó fẹ́lòmíì, akó fáwọn guests, àná ẹ lọ sí kíni, ẹ lọ ná mi lówó yẹn, wá ná mi lówó yẹn, wọ́n lówó yẹn wá kó béèrè fún ọ, ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ ṣojú àgbo. Èmi ò tiẹ̀ pílánì kankan, mi rò pé MLA ṣì pọ̀, mi rò pé I was like, I don't understand, but as God will have it. Mama, everybody there, I'll be calling your names like I promised yesterday that I was going to do. In fact, I'd like to play on the because anything that I do with gratitude to you guys, you deserve it. Tomorrow is my birthday, but I can tell you for free that is the eve of my birthday, the best eve of my birthday so far. If my birthday is coming previous years, over 40-something years, this is the first eve of my birthday. So
tó sùn gan lánàá mo bá wò títí mo ní wonderful ẹ wí. So ìbáni bọ́tà lọ. Ṣáàtìrì mo ti wà láti 7. This is not Nigeria. So ìbáni bọ́tà lọ. Ṣíṣe ṣáàtìrì plate number àpé kò ṣe Nàìjíríà. Actually, video bẹ́ẹ̀ ló yẹ kí n fi hàn yín, but ẹ mọ̀ pé mi ò like kí n máa play video ní video because ó ṣeé ṣe kí copyright wà lórí ẹ̀. Ẹ gbọ́ bọ́n ṣe explain pé ṣe ti rí pé bí yóò kì í ṣe Nàìjíríà video ni wọ́n ń show àwọn mọ́tò ẹni ni wọ́n ń show bẹ́ẹ̀ yẹn wọ́n ń show plate number wọn kẹ́ lè rí pé kò kì í ṣe Nàìjíríà lóòótọ́. Pẹ̀lú bá a ṣe ń sọ yìí náà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn kan sọ wípé irọ́ ni Yomi Fabiyi pa, àwọn kan sọ wípé ó kàn parọ́ ni, àwọn kan sọ pé ó fẹ́ fi kówó jẹ ni. Ẹ jọ̀nà kí ló dé tó yẹ pé most àwọn ọmọ Nàìjíríà na lie ó pọ̀ nínú ọ̀rọ̀ wa, na lie ó pọ̀ nínú ọ̀rọ̀ wa. Ẹlòmíì nínú gbogbo àwọn ọmọ Nàìjíríà yìí kó tó rí nà tú ó dọ̀rùn, kẹlòmíì tó rí nà tú ó dọ̀rùn. Tẹ́ ẹ bá gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí mo ti gbọ́, àwọn oríṣiríṣi àwọn àlùfàǹṣá ọ̀rọ̀ tí mo ti gbọ́ tó ti bẹnu àtẹ́lù bó ṣe ṣe ní first time náà nìyẹn tó ní wọ́n léhun tí ó sá. Ǹjẹ́ mọ̀ pé èèyàn kan tún àwọn èèyàn máa burú o, àwọn èèyàn máa níkà o, àwọn èèyàn kan wà tó jẹ́ pé bóyá Ọlọ́run ò tiẹ̀ jogún làákàyè fún wọn ni, I don't know. Ǹjẹ́ mọ̀ pé arábìnrin yẹn sọ pé oní wọ́n fẹ́ pẹ́ oní wọ́n fẹ́ pa ẹ́ tí ẹ̀jẹ̀ kan pa ẹ́ náà kárí ẹ. Mo lanu báyìí mo ní ṣé èèyàn òde lílé ìṣá àbẹ́ ẹranko, so kó jẹ́ kán paná kẹ́yìn wá rí, so tó bá wá pa kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Ẹ wá máa ṣe ó dẹ̀ sọ bẹ́ẹ̀ o dẹ̀ mọ́ o àròpé irọ́ ló ń pa ni. Ohun tẹ́yìn ọmọ Nàìjíríà máa sọ náà nìyẹn. Kódà a máa rẹ́ni tó tún máa sọ pé ọ̀dẹ ni òun náà ṣe jẹ́ kán pa òun, ṣe bí òun náà ti rí kán fẹ́ pa òun kí ni dé tí ó sá lọ. Iná àwọn tó ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n tún máa tún blame ẹ̀ pé why tó ṣe jẹ́ kán pa ẹ́. That is Yorùbá for you. Àwọn ló máa sọ pàdé gún lánàá tó bá di èní yìí tó bá lọ dúró sórí adé tó gún yẹn ó tọ́ rẹ̀ jẹ́ o, wọ́n á sọ fún ẹ pàdé ògùn mọ́ ni o. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa sọ fún ẹ pé adé ògùn mọ́. That is Yorùbá for you. Òun mo ṣe máa ń sọ ṣẹ́rí nínú gbogbo ẹ̀yà tí Ọlọ́run dá sí Nàìjíríà yẹn, àwa Yorùbá àwa la burú jù. Ẹ máa gbọ́ tẹ́lómi máa sọ̀rọ̀ báyìí ẹ máa wò wípé ṣé òbí kan dẹ̀ ló dẹ̀ bí wọ ìṣá. Báwo ni wọ́n ṣe tọ́ ẹ nílé yín náà? Ṣé Ọlọ́run ò jogún làákàyè fún ẹ àbọ̀ Ọlọ́run ò jogún ọgbọ́n fún ẹ? Ẹlòmíì àkàn sọ̀rọ̀ ṣàkà, àkàn sọ̀rọ̀ dàbàlà. In fact tẹ́ bá ń gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì báyìí ẹ máa wò pé ṣé èèyàn dẹ̀ nílé ìṣá. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. Ó ní wọ́n fẹ́ pẹ́, ó ní wọ́n fẹ́ pa ẹ́, jẹ́ kán pa ẹ́ náà kárí. So tán bá wá pa ẹ̀yìn tí wá ní màjíìkì tẹ́ fẹ́ fi jí padà. Mohbad tó jẹ́ kí wọ́n pa òun kí lẹ rí ṣe sí dèní, kí lẹ rí ṣe sí dèní. Ǹjẹ́ tí ẹ̀ ṣe mẹ́ni tó pa, ẹni tó pa gan ò yọjú, ẹni tó pa náà ni wọ́n ń wá ń sìn tó tún fi kú lé ẹni ẹlẹ́ni káàkiri. Ṣé bẹ́ẹ̀ ni tó pa náà ni àfẹ́ figure out. Wọ́n ní Wùnmí ni àti evidence pé Wùnmí ni. Àwọn tó wà nú ilé pọ̀, àwọn bíi 15 náà wà nú ilé, kódà àbúrò olóògbé ó wà ń bẹ̀ kò sọ nǹkankan. Ta ló mọ̀ bóyá àbúrò olóògbé òun ló ṣe mistake? Ta ló mọ̀ bóyá náà àwọn tọ́jọ́ wà nú ilé ń bẹ̀ àwọn ni wọ́n ṣe mistake? Torí pé Wùnmí jẹ́yàwó ẹ̀ òun nìkan ni gbogbo á face. Tó bá jẹ́
tó bá jẹ́ pé Wùnmí ni tó bá jẹ́ pé Wùnmí bá ṣe ń rò lọ́kàn wa pé Wùnmí ló pa tó bá jẹ́ pé Wùnmí ni why tí justice ṣe wá le báyìí ṣé Wùnmí náà ló wá lágbára nínú ayé tó bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi ń kọfà justice tí wọ́n pé níbi tí justice gbé lé dẹ́sìn báyìí níbi tó gbé lé dẹ́sìn báyìí wọ́n kọ̀ láti gbẹ̀mí èèyàn 10 láti fi kọfà àṣírí àwọn people tó wà nídìí ọ̀rọ̀ yìí I'm telling you don't see my statement as a joke àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n rẹ́dí àti gba ẹ̀mí anybody láti fi kọfà trash yìí that is why tèmi ṣe believe pé wọ́n kàn lo Wùnmí àṣẹ instrument ni kò ń ṣe Wùnmí gangan ló wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n lo Wùnmí àṣẹ instrument ni tó bá jẹ́ pé Wùnmí ló mistakenly àbí ló mọ̀ọ́mọ̀ gba ẹ̀mí Mohbad kò ní máa sọ wípé ṣe bẹ́ẹ̀ ti pátán ẹ wá gba trophy wọ́n lo Wùnmí àṣẹ instrument ó rí ìlísì ààrẹ àṣẹ irinṣẹ́ èṣù wọ́n wá lò àwọn tó lò náà ń kọfà pé tán bá fi lè mú Wùnmí náà dúró ń do wípé òun nìkan kọ́ lòun máa go down gbogbo ẹ̀yìn ṣé mọ̀ pé ó sọ́gbà kan náà ó ní tóun bá ní kóun tú àṣírí ó ní Lagos State á mìtìtì can you imagine ta ló wà ń di ẹ̀ tí Lagos State máa fi mì àdẹ̀gbẹ́ táwọn kan sọ pé ìjọba ò mọ̀ ń pẹ̀ àwọn olóṣèlú kankan ò mọ̀ ń pẹ̀ alágbára kankan ò mọ̀ ń pẹ̀ alágbára ò mọ̀ ń pẹ̀ alágbára ò mọ̀ ń pẹ̀ ládẹ̀ wá justice tì láti bí odindi ó ń lọ pọ́dún 2 báyìí kọ́mọ Wùnmí lásán ta ní Wùnmí nínú ayé ta ní Wùnmí nínú ayé tó bá jẹ́ pé ẹnìkan tó yẹ kó lágbára la gbọ́ pé òun ló gbẹ̀mí ẹ̀ sìn táwa sọ pé èmi ni o èmi kọ́ èmi ni o èmi kọ́ táwa náà wà a ní bóyá torí pé ó lágbára ni but Wùnmí ni gbogbo everybody ń focus tó bá jẹ́ pé Wùnmí fúnra rẹ̀ ní lóòótọ́ tí ó lọ́wọ́ ẹlòmínú who is Wùnmí tí wọ́n ti ní fish out so èmi lè bá yín sọ tájèrè ọ̀rọ̀ yìí bá máa ṣí lóòótọ́ Wùnmí kọ́ ló gbẹ̀mí Mohbad wọ́n lo Wùnmí as instrument wọ́n lo ṣáná Wùnmí wọlé pé ìwọ níyàwó ẹ̀ ìwọ ló lè bá a mú ẹ gbà bí mo yìí sọ fún yín torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n tún ń wá ẹ̀mí Yọ̀mí fún kí ni wọ́n tún fẹ́ gbẹ̀mí ẹ̀ fún kí ni wọ́n tún ó mà ṣe o ó mà ṣe o ẹ wo orúkú ìlú tá a bára wa ẹ wo orú ìlú tá a bára wa ṣé ẹ ti rí tá a bá sọ wípé má jẹ́ kán pa ẹ́ má jẹ́ kán pa ẹ́ má jẹ́ kán pa ẹ́ ẹni tó ti kú ní tiẹ̀ gbé o ẹ wo ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ ìyá yẹn òun náà dé máa bímọ tiẹ̀ o tó ń sọ fọmọ ọlọ́mọ kan wípé jẹ́ kán tiẹ̀ pa ẹ́ náà kárí ẹ jọ ṣọ́rọ̀ nìyẹn ẹni yẹn ti gba ègún sórí ìwọ ìyá tó sọ̀rọ̀ ẹ̀mí ò mọ ẹ bọ̀tọ́ lọ́hún mọ̀ ẹ̀ o ti gba ègún sórí o ò tiẹ̀ ro tàwọn ọmọ ẹ̀ ṣáwọn ok tó bá jẹ́ pọ́ ọmọ ẹ lèèyàn kan pa á sìn kó o dẹ̀ mọ ẹni tó pa ọmọ ẹ kọ́ máa kí ọmọ àwọn sọ fún ẹ pé ẹni yẹn kọ́kọ́ ló pa ṣé inú ẹ máa dùn wá ní kí Yọ̀mí jẹ́ kán pa òun ná tó bá pa ná ẹ̀ṣẹ̀ máa mọ̀ pé lóòótọ́ ni wọ́n fẹ́ pa so tó bá ti wá pa yẹn báwo lẹ ṣe fẹ́ jí padà òun náà tún lọ nìyẹn ẹ̀yin yìí kan náà lè máa sọ pé òun ló sacrifice rẹ̀ òun ló mọ nǹkan tó ń wá nu justice from bad sọmọ ẹ ni àwọn tó kú nínú ọmọ ìgbà ilẹ̀ máa mọ̀ categorically pé àwọn tó lọ mọ wọ́n ti move on lóòótọ́ tó àwọn èèyàn ti ń sọ gan pé àwọn tó lọ mọ gan ti move on tẹ bá dẹ́nì ká wò lóòótọ́ wọ́n ti move on èyí tó ń kọrin èyí tó ń lọ patí èyí tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti move on but èmi sọ mo dẹ̀ máa tún sọ àwọn kọ́ là ń jà fún ẹni ìjà tá a bá jà lórí justice àwọn kọ́ là ń jà fún à ń jà fún orílẹ̀-èdè wa ọ̀la à ń jà fún àwọn ọmọ wa ọ̀la à ń jà fún àwọn ògo ọ̀la ẹ̀dùn wo ọmọ tí wọ́n tó pa ní Àkúrẹ́ yẹn ẹ wo orí ìtàn pa ní Abúlé Ẹ̀gbá ẹ wo orí ìtàn pa ní Lásù ẹ wo orí ìtàn pa ní Ìlọrin àwọn tá a rí nìyẹn o ǹjẹ́ mọyì ẹ̀mí tó ń bọ́ lójoojúmọ́ ẹni tó kàn ló mọ̀ ọ́ gbogbo igi tó ń wò mí gbogbo ìgbà ni mi ò ní yé ṣàdúrà fún yín every day tí n bá ti ń wá sórí platform mi ò ní yé ṣàdúrà fún yín ẹ ò ní sọmọ nù bí òkò wọn ò ní ru òkú ọmọ yín wá bá yín nílé
àwọn ọmọ yín ò ní dàwátì lágbára Èdùmàrè ìjọ tẹ́bí bá ń palẹ̀ gbogbo yín ẹ̀ ní sílé lágbára Èdùmàrè ìjọ tẹ́bí bá wá ń pọ̀nà níwájú Ọlọ́run ọba àti ọ̀nà oníwùn yín lọ́jọ́ yẹn ẹ ò ní ráàrin fẹsẹ̀ sí lágbára Èdùmàrè ẹni títí ẹ ti wá bàjẹ́ lágbára Èdùmàrè kò ní bá ti yín jẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ Ilé Global TV fáfàná yìí tẹ́ ti subscribe ni o mo máa ń sọ fún yín ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo anybody ọ̀fẹ́ ní subscribe ọ̀fẹ́ ní subscription wọn kì í jáwó like comment subscribe ọ̀fẹ́ ní wọn kì í jáwó ẹ like ẹ comment ẹ sọ èrò ọkàn tí yín kí lẹ̀yin rí lórí ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi tó tún fi ikú wá káàkiri kí lẹ̀yin rí lórí ẹ̀ ṣé rí ibi tọ́rọ̀ ìgbédè yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ advice Mr. Yomi Fabiyi bóyá kan step aside kan fi justice lẹ̀ fún wọn gbìyànjú tó lọ́n bá sọ wípé àṣírí ẹni tó pa Mohbad máa tú akúkú tú bí eré la máa pè torí pé kí ni a tún fẹ́ lùsì ẹ̀mí mi ojoojúmọ́ lẹ̀mí ń sọnù ní Naija níjẹ́ òun la fẹ́ ṣe lè dà wọ́n ti wá sọmọ ènìyàn di ọmọ ẹranko ọkàn pa wọ́n nípa bó bá ṣe wọ̀n ní ẹmọ bí kéèyàn kó ẹdìyẹ sínú àgò kó kàn máa mú bó bá ṣe wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe sọ wá dà nílùú tó dẹ̀ lọ́ba tó níjòyè ta ní pírẹsidẹ́ǹtì ta lólórí ẹ bó ṣe ń ṣe wá ríboríbo kò dẹ̀ kànjọba kò kàn sáyé gọ́fúmẹ́ǹtì ìtàn bá tún ké gbàǹjarè ọlọ́pàá náà tún gbẹ̀gún jẹ títí ẹ̀ wọ́n á tún dọwọ́ bọ ẹjọ́ mọ́lẹ̀ ẹ̀rí lè náà bó ṣe ń ṣe yànpọ̀yànkan tó bá jẹ́ wípé ọmọ gọ́fúnà kan àbọ̀mọ rẹ́pù kan àbọ̀mọ house of assembly kan ní Mohbad ni justice àti jáde toró bí ò ní gbà gbogbo agbára tó bí ẹni náà ni ó máa lò bí ẹ tó rí pọ́nrípọ́n máa tàpára dídé ní bàbá àti ìyá náà àwọn náà ọ̀tọ̀ níbi tó sùn sí ọ̀tọ̀ níbi tó ń kọrí sí kí wẹ́ẹ̀ bá máa ṣẹlẹ̀ mọ́ òun làwa ṣe ń jà ẹ jọ̀ọ́ Mr. Yomi Fabiyi ìmọ̀ràn tèmi fún yín ni pé bóyá kẹ́ step aside because mo rí nínú fídíò yín ẹni struggle continue ẹni àgbò tó fẹ̀yìn rẹ̀ lọ agbára ló lọ mú wá but èmi ò bá ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi justice yìí lẹ̀ kẹ́ ẹ lè ráyè tọ́ ọmọ yín lẹ̀ tó dìdà ní lọ síbi tẹ́ ẹ tó ń lọ yẹn sìn can you imagine gbogbo ojú tó ń wò mí information tí mo rí nìyẹn tí mo tún ní kí n wá mú fún yín o ẹ kó kúkú tìmọ̀ tí n bá rí mi níṣẹ́ láì máa mú wá fún yín bó tilẹ̀ dídẹ̀ jẹ́ pé ẹ̀yin kan ẹ máa ti gbọ́ but ẹ rọ́ tàwọn tí wọ́n ti gbọ́ òun mo ṣe ní mo gbọ́dọ̀ mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV fáfàá náà yín tẹ́ ti subscribe ni o gbogbo yín tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná nìtàn wọ̀ yín abùdí tó lókun abùdí tó lọ́sà ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ibi tẹ́ ẹ ti mú owó yẹn jáde lágbára Ọlọ́run tẹ́ fẹ́ ra dátà àgbà náà ní wọbẹ̀ ẹ bá mi share ẹ like ẹ dẹ̀ comment ẹ sì rọ kan tí kí lẹ̀yin ní fún Mr. Yomi Fabiyi kí lẹ̀yin rò pé wọ́n lè ṣe ẹ fi rọ kan yẹn hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.